Àgbàoyè Báṣọ̀run Ọláńṣílẹ̀ Múráínù Alexandra. Lóògùn ọ̀fẹ́sà, a rí i pé ìrẹ́pọ̀ ti fẹ́ máa wà láàrin àwọn ọba. A fi orúkọ bo ọba aládé kan láṣìírí tí ẹ pé wọ́n ń ṣe flenge láwọn àárín kan, but ní ìsìn a rí i pé wọ́n ti calm down. Kò sí ìjà mọ́, kò sí ìjà mọ́, kò sí ìkùnsínú mọ́. Ẹ̀yin gẹ́gẹ́ bí olóyè ńlá ní ilẹ̀ Yorùbá tí ẹ tí wàá jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn olóyè látọ̀dọ̀ Ọ̀nìrìṣà yẹn ọba Ọ̀nìrìṣà ọba Ẹnìtàn Babátúndé. Ẹ jọ̀ọ́ sà, ǹjẹ́ ní ìmọ̀ràn tẹ́ fẹ́ fún àwọn lọ́balọ́ba àwọn orí adé gbogbo lásìkò tí ìrẹ́pọ̀ ti ń wà láàrin wọn? Ìrẹ́pọ̀ náà la lè fi kógo já, ìrẹ́pọ̀ náà la lè fi délẹ̀ lérí. Ráìsì tá ń pè ní 50 kilo ẹyọ kọ̀ọ̀kan náà ló fi pọ̀ bẹ́ẹ̀ o. Tẹ́ bá yọ ẹyọ kan kúrò nínú àpò ráìsì ó dínkù ni o, tẹ́ bá yọ méjì ó dínkù, tẹ́ bá yọ mẹ́ta ó dínkù ni o. Wọ́n ní òṣùṣù ọwọ̀ ló ń ṣe tíṣà fún ṣinṣin. Téèyàn bá mú ọwọ̀ ìgbálẹ̀ kan dání kò lè ré ṣinṣin pa o, ṣùgbọ́n tó bá yẹ kẹ́ni tó 10 sí 20 ọwọ́ kan náà máa pa eṣinṣin. Gbogbo ohun tí ẹ̀dá bá ń ṣe kó bá ti yọ tọmọlúwàbí kúrò ń bẹ̀, ẹ̀dá yẹn tó bá pẹ́ bóyá ọ̀wọ́n ayé máa yọ ṣùtìtì sí. Torí gbogbo ohun tá a ní láyé yìí à ń fálù orúkọ wa mọ́ ni. Gbogbo ohun tó ń ká ní láyé yìí lábẹ́ orúkọ wa la gbé sí. Ibi tá a wà ní ìsìn gbọ̀ngàn ayẹyẹ give and take, tí wọ́n bá máa pè é a ní Báṣọ̀run Àgbàkin ilẹ̀ Yorùbá ló kọ́. Kí ni nǹkan tó ṣe yẹn? Wọ́n fálù ẹ̀ mọ́ orúkọ. Ìgbéraga ò gbéni débì kan, agídí ò da nǹkan, ìwà ìrẹ̀lẹ̀ ló nílé ayé. Alágẹmọ tó rìn jẹ́jẹ́ ikú ń pa, Kámbò torí ọ̀pọ̀lọ tó ń fi gbogbo ìgbà tó fi ń lara ẹ̀ mọ́lẹ̀. Oníwàásù, mo rí ọ̀rọ̀ kan lára oníwàásù àgbáyé tí ó sọ ọ̀rọ̀ kan, àmì Ọlọ́run, nígbà tó ń ṣe wáàsí ní ìgbà àwẹ̀. Kíní yẹn mo ṣì ń rò títí dọ̀la. Ó ní ìgbà tí ọ̀pọ̀lọ tó bí àwọn ọmọ ẹ̀, ó ní ó kó wọn sínú ihò. Ó ní kẹ́ má jáde o, nítorí pé kò sẹ́ni tó tóbi tó wa lórí gbogbo ilẹ̀ ayé o, ẹ má jáde o. Ó ní ìyá wọn á wá lọ gbé oúnjẹ wá fún wọn. Ẹ mọ̀ pé tata kòkòrò á tún pọn omi sí ikù, á wá gbé fún wọn. Kò ń jẹ́ kí àwọn ọmọ jáde. Àwọn ọmọ ò mọ̀ pé ìyá wọn ń parọ́ fún wọn ni. Ohun tó tóbi jù wọn lọ nílọ́po mílíọ̀nù ó wà nínú igbó tán wà. Ó kàn wá dọjọ́ kan náà ọmọ ọpọlọ bá jáde. Ńgbà tán jáde náà ní ohun tó kọ́kọ́ rí òun lè rìn, òun lẹ́lífáǹtì, ìyẹn rí kamadu. Ẹ mọyì ọpọlọ tá a máa yọ lára erin. Wọ́n bá ní kíre, ṣé bí ìyá wa sọ fún ẹ pé àwa la tóbi jù, kò sẹ́ni tó tóbi tó wa nínú igbó yìí. Eléyìí ó tún ká ọba kò sí wò. Ìgbà tí màmá dé tó gbé oúnjẹ dé, ọ ní màmá ẹ má lo bóbò fún wa, a jáde lónìí o, a rí nǹkan. Ó ní kí lẹ rí? Ọ̀nà wọn rí kíní ọ̀hún ó tó kamadu. Ọ̀pọ̀lọ bá yí yẹ́yìn sí wọn. Ó bá ní ṣó tóbi tó yìí? Ọ̀nà ojú bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọ tó ní ṣó tóbi tó yìí? Wọ́n ní kékeré ni. Ibi tọ́pọ̀lọ ti ń ṣe ṣó tóbi tó yìí? Ọ̀pọ̀lọ bá bẹ́. Ọ̀rọ̀ yẹn mo yá lò láti inú wàásì àmì Ọlọ́run Ṣéhù. Ọlọ́run bá mi fún ní ìmọ̀ àtòyé tọ́lọ́run ti fún kó má gbà, torí bá tó tọrọ fún àfikún ni Ọlọ́run ti fún kò dẹ̀ nígbà lọ́wọ́ ẹ̀. So irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ìgbéraga àti bóbò, bí ọmọlúwàbí bá ti sọ nínú ìgbésí ayé ẹ̀dá, ó ti sọ 70% nù. Torí àdúgbò bí tán gbé ń gbé ní láìkí ẹ̀. Ibi tó ń kó ń lọ, ohun tá ń pè lọ́ba nínú ọba, nínú àjọ ọba,
òun láti yọ ìjọba nígbà wáṣẹ̀ ọba baálé ilé tó bá mọ̀ wá fù òun ló ń di olórí ilé à ń sọ lólórí ẹbí tí ìwà ẹ̀ bá da tó bá tẹ̀síwájú á di olórí àdúgbò yẹn ni ìtún yẹn lè má ju agboolé wọn lọ bí ilé 3 4 tẹ́ ti kọ́ bí ìwà ẹ̀ bá tún da à ń sọ ẹ́ di baálẹ̀ ìyẹn ti di olórí abilé láti ìgbà tán ti sọ ẹ́ di baálẹ̀ lólórí abilé yẹn tó bá tún tẹ̀síwájú nínú ìwà baálẹ̀ ló ń dọba tó bá tún wá dọba tán tí ìwà ẹ̀ bá da á yàn ẹ́ lólórí ọba sí ọba àwọn ọba kan tún máa wà láyé so àgbájọ ọwọ́ kan kò gbẹ́rù dórí ìka kan kò ṣeé sọ̀yà àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà ìrẹ́pọ̀ tó ti wà láàrin àwọn ọba wa tí a ń wò gẹ́gẹ́ bí aṣíwájú ọ̀wọ́n tó pọ́n mi òkè rùmọ́tòdò ọlọ́run lẹ́dùnmarè kò tún ní fún wọn láyè láti jẹ́ kí rògbòdìyàn rúkèrúdò kò tún ṣẹlẹ̀ ká fi ti bàbá wa ọ̀mọ̀wé tó jẹ́ pé òǹkọ̀wé ọ̀mọ̀wé káàkiri gbogbo àgbáyé Wọlé Ṣóyínká gbogbo wa mọ̀ pé ní ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn wọ́n ṣọdún Lísàbí tó láàmìlàaka mo fi àkókò yìí kí bàbá wa ọba wa Aláké tilẹ̀ Ẹ̀gbá ọba Gbádébọ̀ Òkìkẹ́nù kábíyèsí mo ṣe fákébèsì fún ọba Lísàbí ọdún nìyẹ wọn kò dẹ̀ níyẹ̀ ẹ̀lẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ tí mo rí kọ́ ń bẹ̀ ni pé bàbá wa Wọlé Ṣóyínká wọ́n wá síbẹ̀ bí bàbá Wọlé Ṣóyínká bá máa ra mọ́tò 200 million naira lónìí owó ẹ̀ wà lọ́wọ́ wọn mọ́tò tán gbé wá síbẹ̀ kì í ṣe mọ́tò 150 million ṣùgbọ́n crowd yẹn ti pọ̀ ìgbà tí bàbá wa Wọlé Ṣóyínká déta ẹ̀ mọ ohun tó ń ṣe tó fọ́nì sí mi tó jẹ́ ìyàlẹ́nu wọ́n dẹ̀ dá ọ̀kadà dúró ọ̀kadà yẹn ló dẹ̀ gbé wọn padà lọ sílé láàárín èmi àti ẹ ta ló lè ṣerú ẹ̀ àwa táì tí ì jẹ́ nǹkankan nínú ayé ṣá lè ṣerú ẹ̀ táì tí ì jẹ́ nǹkankan àbí orúkọ wo la ní tó ti Wọlé Ṣóyínká wọ́n gun máṣíìnì kì í ṣe pé ọ̀kadà yẹn ti dúró dè wọ́n ń èyí tó ń lọ náà dá dúró báyìí tán gùn wọn ìyẹn ni pé kò sí nǹkan tẹ́ẹ̀dá jẹ́ láyé ju ká rẹ̀ ra wa sílẹ̀ lọ ká dọ̀bálẹ̀ fún rárá kò ní kó má ga o wọ́n ní kó dọ̀bálẹ̀ kó kí àna ẹ pé kó má bínú ó ní láéláé tó bá ń ṣènáwó tí áńkáṣífì tó ránkì ẹ bá jábọ́ ṣó ní mú kí ni ìyàtọ̀ pé èèyàn dọ̀bálẹ̀ àbí kò sí ìyàtọ̀ pé èèyàn dọ̀bálẹ̀ nú ẹ̀ náà so ọlọ́run lẹ́dùnmarè á kọ́ wa mọ̀ ṣe a ò ní ṣìṣe. ọ̀rọ̀ lẹ́sìn gbọ́n yẹn wípé yẹn mọ káàró ojú rẹ̀ Fáṣọ̀hún sọ pé ìrẹ́pọ̀ tó ti wà láàrin àwọn ọba wa